tòun tọ̀kẹ́rẹ́ gómìnà ọ̀rẹ́ náà jọ ń ṣe gómìnà. Ladies and gentlemen, mo kí yín o. Ẹ lẹ̀ ń bẹ̀ wo sáyàbí àyín ọdún òdùbí a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ara rẹ̀ láìrò ọdún ìyàbọ̀. Èmi bàbá yín náà tún ní o lásìkò bàbá táwà ìjàmbá òṣèṣẹ́ ìkọ̀bà kúrúkù jẹ́gẹ̀ bàbá tàrí ní ẹkùn ọkọ̀ náà wá ìfọkànbalẹ̀ bàbá tó ìbá mo tún kí yín o ẹ káàbọ̀ lórí àkọ́dún ètò yín ètò wa ìwé àwọn àgbà níbi tí mo ti ń kọ́ yín ní onírúurú òwe ilẹ̀ Yorùbá. Ìwé àwọn àgbà orí kẹrin ẹsẹ̀ kẹrin ni mo mú wá o. Ìwé àwọn àgbà chapter 4 verse 4 tó kà báyìí pé ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni o. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni. Irú òwe wo ni ìgbà wo làwọn bàbá wa máa ń parú ẹ̀? Òwe yìí àmọ́ òwe tí àwọn bàbá wa tí wọ́n fi máa ń sọ fún yàn pé kéèyàn fi ara balẹ̀ ó gbèrè o torí pé kí ni ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni o. Gbogbo alámọ̀túmọ̀ ìkánjú kójú máa kéèyàn máa sáré ṣe nǹkan gèrègèrè. Pẹ̀lẹ́ ni kéèyàn máa fi sùúrù ṣe nǹkan. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni. Bó gbọ́n bí ifá bó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ní tó ṣẹlẹ̀ náà yóò ṣẹlẹ̀. Kéèyàn fi pẹ̀lẹ́ kún ilé ayé rẹ̀. Ilé ayé tá a wà yóò gba gèrègèrè. Ẹ̀yin young boy ẹ̀yin young girls ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni. Ẹ̀yin ló jẹ́ pé ẹ̀ ń kánjú ẹ fẹ́ sáré ní ọ̀la yàjò. Ẹ̀yin ó gbèrè o ó ṣe táwọn ọmọbìnrin ṣe ń sáré ilé ọkọ ẹ̀tẹ̀ sílò ẹ̀tẹ̀ díẹ̀ ní kí ni ṣé torí síbi ọbẹ̀ tẹ́ fẹ́ lọ mú àbígbàkọ ẹ̀bà níta ẹ̀ máa mú tó máa sún yín tó máa rẹ̀ yín. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba yín. Ẹ má fi gìrìgìrì bóyá èèyàn ń lọ ilé tí wọ́n ń sáré àbí tí ń wakọ̀ lọ gúrúrú. Tí ò bá ṣe pẹ̀lẹ́ tó bá kan ìjàmbá lọ́nà àbí tí wàhálà bá dé bá lọ́nà sùúrù tí ò fẹ́ nù yóò wá farabalẹ̀ ní ìlọ́po lọ́nà ìlọ́po. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba yín. Kò ní dàbí gìrìgìrì ṣe tó ní àyọrísí gidi rí láyé kò lè ṣẹlẹ̀ torí pé kí ni ilé ayé tá a wà ìgbékalẹ̀ tí Ọlọ́run gbé ilé ayé ìkalẹ̀ ìgbékalẹ̀ pé ká fi pẹ̀lẹ́ ṣe ni o. Ẹ má ti ṣe gìrìgìrì ẹ̀ǹkùlé àgọ̀ ni ó padà bára rẹ̀. Kò sí bó ṣe lọ́gbọ́n tó kò sí bó ṣe nímọ̀ tó kò sí bó ṣe lóye tó kódà ò lè ní ọgbọ́n kó o nímọ̀ kó o lóye kó o má ṣe gìrìgìrì. Ṣùgbọ́n kó o lọ́gbọ́n kó o nímọ̀ kó o lóye kó o tún máa ṣe gìrìgìrì ẹ̀ǹkùlé àgọ̀ ló padà bára rẹ̀. Àwọn tó gàn wà máa ń sọ fún ẹ pé kò wá débi tẹ́ ṣe gbogbo ẹ̀ gúrúrú tẹ́ ẹ̀ pé kò sí ẹni tí wọ́n fẹ́ gbọ́rù kan báwọn. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba yín. Ẹni tí bá ń kánjú níbi ìkánjú ṣeré ayé rẹ̀ yóò padà ṣe sùúrù tó jẹ́ pé sùúrù tó jẹ́ pé àṣejù gan wọ̀ ọ́ torí ìdí èyí. Ó ní àwọn bàbá wa náà ṣe máa ń kóòtù ìwé àwọn àgbà orí kẹrin ẹsẹ̀ kẹrin tó kà báyìí pé ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni o. Gbogbo ẹ̀yin náà ṣe wàdùwẹ̀ náà ṣe gìrìgìrì náà ṣe lẹ̀ bàṣubàṣu rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ díẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọọgba ni o. Ẹ wo ọ̀rọ̀ mi ṣe yàn lópin àgbòkùnrin tán lórílẹ̀ èmi bàbá yín náà ni o lásìkò bàbá sáwà ìgbàgbọ́ tó dáyìn kọ̀ọ̀pọ̀ àkókò jẹ́gẹ̀ bàbá dàrí ní ẹkùn ọkọ̀ táwọn wá ìfọ̀kànbalẹ̀ bàbá tọ́ ìbà.
á tún máa padà pàdé níjọ́ mi ẹ̀yin kọ́ ẹ̀ ẹ̀ ń bẹ́ o ẹ kú kàẹ̀.